A kú dédé àsìkò yìí, ẹ kú kó lè dá, Ọlọ́run ọba àánú yóò fi èrè púpọ̀ síṣẹ́ kó wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday, ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu ná, tá a bá padà dé a ó máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, ajá balẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ṣe ìpàdé ńlá kan nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àbújá lólulé iṣẹ́ ẹgbẹ́ ọ̀hún lójúnà láti lè jẹ́ kí gbogbo nǹkan kó rọgbọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún, Nigeria Labour Congress NLC, lábẹ́ ààrẹ wọn èèyàn ajìjàgbara Comrade Joe Ajaero pẹ̀lú àwọn lẹ́nulẹ́gbẹ́ nínú ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ṣe ìpàdé náà nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí tá a wà nù rẹ̀ yìí, níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n wá wọ̀rọ̀ kàn fi ṣàdá wá ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó wọ́n gógó ní orílẹ̀-èdè yìí, èyí tó ń fa ìnira pàápàá jù èyí tó mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́n gógó oúnjẹ. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ti NLC, Comrade Joe Ajaero, níbi ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n gbé yẹ̀wò, èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn nílùú Àbújá lánàá tí ṣe ọjọ́rú Wednesday, èyí tí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà tóun náà fọwọ́ sí, èyún ọ̀gbẹ́ni Emmanuel Igbóàjà, èyí tó fọwọ́ sí pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti NLC. Níbẹ̀ ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ́ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní àwọn rọ ìjọba àpapọ̀ láti jẹ́ olótìtọ́ olódodo, bákan náà kí wọ́n jẹ́ ẹni tí ó farajìn fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n tún fi léde ni wọ́n rán ìjọba àpapọ̀ létí wípé àwọn fẹ́ ohun tó dáa, ohun tó rọgbọ tí ó ti sunwọ̀n fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wípé kì í ṣe àpò ara tiwọn nìkan ni wọ́n ń jà fún. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn NLC, wọ́n ní àwọn tí wọ́n ń fi ìwọ́de ìfẹ̀hónúhàn rán ìjọba àpapọ̀ létí, wọ́n ní lórí bí nǹkan ti rí ni èyí tó sì jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ìwọ́de náà. Ajaero lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn yóò rọ gbogbo àwọn ènìyàn ọ̀hún láti fọwọ́wọ́nù kí wọ́n fi yèdénù, kí wọ́n jèbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ láti já ewélé ìwọ́de ìfẹ̀hónúhàn náà, kí wọ́n wá retí èsì eléyìí tó sunwọ̀n láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn àjọ èyí tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè yìí, EFCC, àwọn ni wọ́n sọ wípé lótìtọ́ lódodo làwọn ránṣẹ́ pé àwọn tí wọ́n jẹ́ lọ́gàálẹ́gàá ní ẹ̀ka òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu tó jẹ́ agbẹnusọ fún àjọ EFCC, ọ̀gbẹ́ni Délé Oyèwálé, èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tá a wà nù rẹ̀ yìí ní ẹ̀ka iléeṣẹ́ àjọ EFCC ẹkùn ti Ìbàdàn, èyí tí ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n wà lábẹ́ ìṣàkóso rẹ̀, sọ di mímọ̀ wípé wọ́n ránṣẹ́ pé àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá ní ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn láti wá dáhùn àwọn ìbéèrè kan èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ń kó àwọn owó kan ná lọ́nà eléyìí tó lòdì sí òfin. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá àgbà ọ̀jẹ̀ lẹ́ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ọ̀hún ni wọ́n sì jẹ́ ìpè àwọn EFCC nítorí wàrà ṣèṣà láti lọ ṣàlàyé lórí ẹ̀sùn owó ọ̀hún tí wọ́n fi kàn wọ́n. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Oyèwálé ti sọ
fún àwọn oníròyìn. Ó ní ní gẹ́rẹ́ tí àwọn òṣìṣẹ́ ọ̀hún sì yọjú sílé iṣẹ́ EFCC tí ń bẹ nílùú Ìbàdàn tí wọ́n parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìwádìí lẹ́nu wọn ní oníkálukú wọn ti padà sí àyè wọn. Kò sí ẹnikẹ́ni èyí tí wọ́n dá dúró tàbí tó sun àhámọ́ àwọn EFCC lórí ọ̀rọ̀ náà. Ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá tí ṣolúlú orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́bọ̀ òní tí ṣe Thursday, eyín CP Bennett Igwe òun mà ń ló ti gbé àwọn ìgbìmọ̀ olùwádìí kan ní ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún láti lọ ṣe ìwádìí òkú arákùnrin kan eléyìí tí wọ́n ní wọ́n máa ń múra bí obìnrin tí wọ́n pè ní cross dresser. Àwọn èèyàn Bobrisky èyí tó jẹ́ pé wọ́n bá òkú arákùnrin èyí tí wọ́n lè pè lọ́kùnrin àbí lóbìnrin ọ̀hún lójú òpópónà márosẹ̀ kan nílùú Àbújá, èyí tó sì fa ìyàlẹ́nu ìbẹ̀rùbojo fún àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní agbègbè ibi wọ́n ti rí òkú arákùnrin ọ̀hún èyí tí wọn ò tí ì mọ orúkọ rẹ̀ di àsìkò yìí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nínú àtẹ̀jáde kan látọni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá tí ṣolúlú orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín Josephine Adé, èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún léde sọ di mímọ̀ wípé pẹ̀lú ìpè lemọ́lemọ́ eléyìí tí àwọn ènìyàn tí wọ́n rò kú arákùnrin ọ̀hún lẹ́bàá ọ̀nà tí wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá ló mú kí àwọn ọlọ́pàá ó ta mọ́ra láti débẹ̀. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n ó débẹ̀, wọ́n ní arákùnrin ọ̀hún èyí tó múra bí obìnrin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìmúra rẹ̀ ló fi hàn wípé obìnrin, ṣùgbọ́n ohun tí fi ń jẹ́ ọkùnrin tí ń bẹ ní abẹ́ ṣòkòtò wọ́n ní ó dúró pọnlá ni o. Èyí tó sì jẹ́ wípé òkú rẹ̀ òun ni wọ́n bá ní ẹ̀bá ọ̀nà tí ẹnikẹ́ni kò sì tí ì mọ orúkọ àbí àdúgbò tó fi mọ́ ilé èyí tí òkú ọ̀hún tó ti jáde o. Ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ alámòjútó ó ló ti pa láṣẹ o láti jẹ́ kí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí máa ń ṣèwádìí ìwà búburú láwùjọ ẹ̀ka tìlú Àbújá kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí òkú arákùnrin ọ̀hún kí wọ́n lè mọ àwọn ẹbí rẹ̀, bákan náà kí wọ́n lè mọ irú ikú èyí tó pa arákùnrin náà. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà. Oògùn aṣaralóore S2 herbal mixture tá a bá lọ tí a bá padà dé, ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters. Fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters. Ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí kẹ́ WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́ kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà ọ̀hún. Oògùn yìí tó dáa fún ọkùnrin àtobìnrin ni. Ẹ lọ sí àwọn ilé ìtajà ìgbàlódé tí ẹ gbọ́ orúkọ wọn, kẹ́yìn náà lọ mú tiyín bẹ̀ lónìí. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé ọkùnrin èyí tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Divine Ikubor, tí gbogbo èèyàn mọ̀ sí Rema, òun mà ló ti sọ ìdí pàtàkì èyí tó fi padà sídìí sìgá mímu.
ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ìgbà tí àwọn ọ̀dọ́ àti àwọn ọmọdé tí wọ́n máa ń ṣeré ọmọdé, eré gbádìgbádì, ìdípò, eré oníyẹ̀pẹ̀, ó ní òun ò ní àǹfààní láti ṣeré náà ní ìgbà tí òun ń bẹ lọ́mọdé látàrí ikú èyí tó wọlé mú bàbá òun lọ ní ìgbà tí àwọn ń bẹ lọ́mọdé ó lóun sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò tí ń bẹ lẹ́yìn òun. Ó ní gbogbo ìgbà wọ̀nyí ọ̀nà àti jẹ àti mu tóun yóò pèsè fún àwọn àbúrò òun lòun bá kiri ní ìgbà náà. Ó ní ṣùgbọ́n lásìkò yìí tí Ọlọ́run ti wá gba àdúrà òun tóun ti jẹ́ ènìyàn pàtàkì láwùjọ, ó ní òun rántí àwọn ìgbà èwe èyí tó sì ń dùn òun wípé òun ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn eré aládìídùn èyí tí àwọn ọmọdé tí wọ́n máa ń ṣe ó ní ìdí rèé tí òun fi ń mu sìgá. Ó ní mímu sìgá òun ní àsìkò tá a wà yìí, ó lóun fi ń rántí pé ó yẹ kí òun ti mu sìgá náà sí ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ṣùgbọ́n nítorí àtijẹ àtimu tóun bá kiri, ó ní kò fún òun ní àǹfààní ó ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ òun ni wọ́n ń bi òun léèrè wípé kí ni ohun tóun rí lọ́bẹ̀ tóun fi wá rọwọ́ pẹ̀lú ọjọ́ orí òun tóun ti jẹ́ ọmọ ọdún 24 báyìí tó wá jẹ́ pé òun padà sí ìdí sìgá mímu. Lòun fi ń sọ fún wọn wípé òun mu sìgá láti rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí òun ti pàdánù ní kékeré òun. Ìdí rèé tí Rema tó jẹ́ ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfẹ́ ọmọlẹ̀ yìí ló fi sọ wípé òun padà sí ìdí sìgá mímu láti máa rántí ìgbà èwe òun, gẹ́gẹ́ bí Rema bó ti fi ọ̀rọ̀ òun léde sórí ìkànnì ayélujára rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn adẹ́rìn pòṣónù Kenny Black òun mà ló ti sọ̀rọ̀ jáde lórí ọ̀nà tóun gbà láti máa dẹ́rìn pa àwọn èèyàn, láti máa múnú àwọn èèyàn dùn, bóun ṣe da orin àti ẹ̀fẹ̀ pọ̀ mọ́ra wọn tí gbogbo rẹ̀ tí sì fi ń dùn yùngbàyùngbà létí àwọn ènìyàn. Ó ní lákọ̀ọ́kọ́ òun ṣèbà, bẹ́ẹ̀ sì ni òun gbé oríyìn, òun kí olóògbé ni Gbénga Adébóyè jẹ́ngbetí èlé jẹ́ngbetí ọ̀rọ̀ abẹ́fẹ́ ọ̀kín. Ó ní òun kí dáadáa nítorí wípé lára àwọn ènìyàn tó forí la ọ̀nà sínú ayé àwọn ènìyàn tí wọ́n ń dẹ̀rín pòṣónù tí wọ́n mú ẹ̀fẹ̀ àti orin pọ̀ mọ́ra wọn lásìkò tá a wà yìí. Ó ní Gbénga Adébóyè jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn. Bákan náà ló sọ wípé arákùnrin Sidi John, ó ní lára àwọn tí wọ́n mú orin àti ẹ̀fẹ̀ pọ̀ mọ́ra wọn rèé, ṣùgbọ́n tí kú ò jẹ́ kí wọ́n gbádùn obì tó gbó kákáò láwùjọ. Kenny Black ní òun ṣèbà, òun sì gbà ládùúrà wípé iwájú tí wọ́n dojúkọ kọ́lọ́hun kó dáríjì wọ́n, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Kenny Black ní gbogbo ìgbà tóun bẹ̀ ní ọmọdé lòun ti máa ń rẹ́rìn tínú òun sì máa ń dùn ní ìgbà tóun bá ń gbọ́ Gbénga Adébóyè pẹ̀lú bó ṣe ń dẹ̀rín pa àwọn èèyàn tọ̀rọ̀ tó rìn, èyí tó máa ń múnú òun dùn tóun sì ti ní ìpinnu wípé bóun bá dàgbà òun náà yóò máa dẹ̀rín pa àwọn èèyàn ní ìlànà èyí tí Gbénga Adébóyè àti Sidi John tí wọ́n ń gbà láti máa múnú àwọn èèyàn dùn. Kenny Black ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀bùn tó fún òun àti ìpinnu òun láti lè mú àlá ìṣerere òun wá sí ìmúṣẹ. Ó ní kò sí bóun yóò ṣe sọ̀rọ̀ tóun yóò yọwọ́ Wizkid àti Davido sẹ́yìn, nítorí pé púpọ̀ nínú àwọn orin wọn lòun yálò láti máa fi ṣẹ̀fẹ̀ láwùjọ tó sì ń pọ owó fún òun, gẹ́gẹ́ bí Kenny Black bó ti sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí wọ́n ti ń wá lẹ́nu wò ìrìn àjò ayé rẹ̀ wọnú indọ́sírì èyí tí a mọ̀ sí agboolé adẹ́rìn pòṣónú ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè mí. Ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.